Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Ọmọbìnrin sọ̀wánú Ọlọ́run lórí ọkọ. Beauty without character is emptiness. Hello. Ọmọbìnrin My sọ̀wánú baby. Báwo ni? Ọlọ́run lórí ọkọ. Beauty baby mi without okay? character is emptiness. Má bínú náà. Ìwà Mo ti lẹ́wà. sọ fún ẹ. Báyìí àárọ̀ lárí ẹ kò rí mi. Ìwà lẹ́wà. Ìwà. Make sure pé jẹun dáadáa o. Ìwà lẹ́wà. Ìwà lẹ́dẹ̀. Kí ni kí n mú wá fún ẹ? Ìwà. Okay o. Ṣá make sure pé jẹun o. Nǹkan kan gbọdọ̀ ṣe bébí mi o. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Dear, hold on for me a few minutes. Let me sort out some things. No. There's no problem. Just hold on. Makoto, hold on. Okay. Tunde. Kí ló ṣẹlẹ̀? Ládùúgbò gbogbo wàhálà ni, gbogbo làálàá mi, ìkan tó fẹ́ fi san fún mi nìyí. Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Okay, kí ni mo ṣe téèyàn kan ò ṣe rí àbí? Ládùúgbò gbogbo làálàá mi kó lọ fún yàn lóyún níta. Olótọ́ sí mi, Túndé. Ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn? Sọ nǹkan tó bá fẹ́ sọ mo wà lórí call now. Kémi sọ nǹkan tí mo fẹ́ sọ ohun díẹ̀ mi nìyẹn o. Kí ló fẹ́ ṣe? Pé kí ni mo fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Kò sí nǹkan tó lè ṣe. Kí ni mo fẹ́ ṣe? O fẹ́ rí worst ni àbí? Àbí bẹ́ẹ̀ kọ́? O fẹ́ wò pé kí ni nǹkan tọ́mọ ilé ṣe? Kí ló ń gbé inú ẹ̀ gangan? Ṣé kí n ṣe worst ni? Ṣé o wá rí jẹ́ kí n sọ nǹkan fún ẹ? Kàkà kó ṣe bàbá ọmọ yẹn ní ilé ayé yìí. Kàkà kó gbé ilé ayé kó ṣe bàbá ọmọ yẹn wáyà lọ ṣe lájú ilé ọmọ. Ibo ló ti rí bọ́n? Ibo ni mo ti rí bọ́n? Ẹ máa gbọ́ béèrè lọ́wọ́ òkú bíbo lèmi ti rí bọ́n. Wo kàkà kó ṣe bàbá ọmọ yẹn ní ilé ayé yìí wáyà lọ ṣe lọ́rùn. Ìwà lẹ́wà. Ìwà lẹ́dẹ̀. Ìwà lẹ́wà. Ìwà. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkìgbẹ́. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Yóò níbo ló gbé fóònù sí? Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkìgbẹ́. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Jẹ́ ọkọ̀ lọ wẹ̀ náà. Ọmọbìnrin sọ̀wánú Ọlọ́run lórí ọkọ. Beauty without character is emptiness. Ọmọbìnrin sọ̀wánú Ọlọ́run lórí ọkọ. Beauty without character is emptiness. Ìwà lẹ́wà. Ìwà lẹ́dẹ̀. Ìwà lẹ́wà. Ìwà. Ìwà lẹ́wà. Ìwà lẹ́dẹ̀. Ìwà lẹ́wà. Ìwà. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkìgbẹ́. Ìwà ọmọ. Kí ló ṣẹlẹ̀ Temmy? Kí ló dé tó wá mí lókè tó mí nílẹ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀? Ìṣòro tó wà lẹ́yìn ó tó kí mí lókè kí mí nílé o. Kí ni mo ti wá sílé lọlé mi ò bá? Mo ti pinnu ọbẹ̀ kò lọ. Ó tún bá fèsì èmi ò tún rí. Wọ́n àpò òkè kí wá sọ́dọ̀ yín. Ṣé pé nǹkan náà ni mo mọ̀ bó ṣe wá wò bóyá wà lọ́dọ̀ yín àǹtí? Bẹ́ẹ̀ mo ṣe wá sí bíbá yín. Ṣé nítorí pé ó wá pe Túndé o pé ó wá lọ sílé o pé nọ́mbà ẹ̀ ò rí òun ló ṣe wá mí lókè ló mí nílẹ̀ báyìí? Ó dà, ṣé kò sọ fún ẹ? Ó wá sọ́dọ̀ mi láàárọ̀ yìí náà, ó wá dágbére fún mi pé òun lọ sí location, pé òun ní urgent shoot kan tó yẹ kóun ṣe. Kò fún mi àǹtí. Ó dà, má bínú ìyàwó mi, calm mind ẹ down, ṣé ti gbọ́? Kò sí nǹkan kan, anything ò ní ṣẹlẹ̀, ṣé ti gbọ́? Àǹtí mo lè calm mind yìí o. Kí o lè calm down o, ó pẹ̀lú nǹkan tó yẹ kí n máa wá fún méjì o. Kí ló ṣe? Aláboyún kan ni mo lásán lórí Túndé o. Mo ní láì gbé ìyàwó Túndé, ó pa olódì ẹ̀. Ayọ̀dá mi kọ̀, ìṣẹ̀dá mi kọ̀, nǹkan kan ò ní ṣe àbúrò mi lágbára Ọlọ́run. Òun nìkan máa ní mo ní, kò máa sẹ́dọ̀ mi, kò séyàn kankan tí mo ní lẹ́yìn Túndé nílé ayé yìí.
kò sí nǹkan kan tó máa ṣe àbúrò mi kò sí nǹkan kan tó máa ṣe ẹlẹ́dàá mi kọ̀ ìṣẹ̀dá mi kọ̀ kò sí nǹkan tó máa ṣe wò ó ti ẹ̀dá tó tètè wá sọ fún mi ó dá tó tètè wá sọ fún mi èmi náà tó bá ṣe lọ́gbà èmi náà ṣe kí ni màá tètè dìde máa fẹsẹ̀ ní síta máa lọ ṣe prayer sí aláburúkú kan kò ní ṣe mọ́ ẹnì kankan nínú wa lára lágbára Ọlọ́run torí ọmọ burúkú yẹn kò ní rún àbúrò mi lọ sí sáré lágbára Ọlọ́run kò ní rán lọ sí sáré ṣó ti gbọ́ ó yá ó ti tó káàmọ́ ẹ̀jẹ̀ tó gbọ́n òkè tó ti gbọ́ òkè ó dàgbọ́ kó tẹ́kì ara ẹ o. bá ní tọ́jú oyún mi ò tinú kẹ́mi nǹkan kò gbọ́dọ̀ ṣe o. bí aláwo wà lọmọ yìí wá sọ fún mi fóònù lágbára èyí ni láti ṣe ìtọ́kọ̀ sí èyí ni láti wọ́n tẹ̀lé. Now, come and eat your food. I made your favorite. Come and eat your food. Come. So long. Babe, stop now. You cannot sleep. Please. So now. You cannot sleep. You cannot sleep. You need to do what we want to do. Do what? What's it bad, baby? Like 6 months. Could it take 6 months? See, forget 6 months. You're not doing any 6 months again. Wait. I'm a 1 minute man. No, they tell on now. Wait, stop it. Can you just let me see? Is it because of that Omo secretary? That's the reason why you're doing all this. Stop now. There's some things you need to forget. Please now, baby, wait, Onidomo. Now. What do you mean? I need Domo. I need Domo. 1 minute man, I mean now. Babe, stop. Kai. Do now. I don't want to do. What are you doing? They go watching by you. They can't show what I feel job. Nílé wọlé because kó tó dé ni èmi náà fẹ́ máa lọ sí ọ̀dọ̀ pàdé nìkan so. Okay sir, Cherry, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo wá bá yín ní ẹ̀wù ẹni bínú sí mi ẹjọ́ torí ọ̀nà. Kí ló ṣẹlẹ̀ gangan?
ẹ mọ̀ gbogbo àwọn wa tí mo ti wò sí látẹ̀yìnwá mo fẹ́ wá bẹ́yìn náà ni pé kẹjọ kiri ọlọ́kẹ́ má bínú sí mi lẹ́kẹ́ bá mi bí ọkọ mi ìmọ̀ ẹ mọ̀ pé ẹ̀yin méjèèjì ọ̀rẹ́ ni ẹ̀dẹ̀jọ́ close gan ẹ̀yin méjèèjì náà ni orí kò sùn. ṣé kí n má bínú sí ẹ ṣé o rántí ogun kan tó fojú mi rí ní ọ̀dọ̀ ọkọ ẹni last time tí mo wá visit ṣé o rí bó ṣe stress mi tó embarrass mi tó wọ́n mi nílẹ̀ ó kó mi síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ọkọ ẹ mo respect àti pé tí bá ṣe respect mo ní fún you and your family bá ṣe wà kó lọ́jọ́ yẹn wọ́n náà wó right now look at you now hey my dear báwo ó bá rántí ìyàwó friend mi tí mo ní lọ visit gbà kan sí tó wọ́n mi nílẹ̀ tó disrespect ó dé sí ó ní gbogbo pàṣẹ ìgbòkan nípa ṣẹlẹ̀ ó ní kí bọ́ọ̀ dá sọ̀rọ̀ kan pé kí wọ́n help them pé kí wọ́n ṣáà ọ̀rọ̀ lẹ̀ tí ẹ yé mi I don't know. ó tó ń ṣẹlẹ̀ tó kí ní tó gbọ́ ẹjọ́ yẹn níbi àti ẹ̀gbọ́n kílẹ̀ tẹ́ inú fún kí ni bínú pé kí ni ẹ dúró náà ẹ má ì tẹ̀ tó sọ̀rọ̀ ṣé bí mo ṣe wà ní òfin ọkọ mi ṣe ní òde bá no má sọ fún mi kí n tẹ̀lé sí mi ò dé bá anybody fi ọkọ mi ṣe mi ò bá anybody fi ọkọ mi ta yín do not disrespect tí ọkọ mi bá ń bọ̀ báyìí kẹ́ máa báyìí ẹ má bọ ọkọ mi mọ́ ẹ gbé ojú sókè kẹwò ẹ wò mí mi ò tí gbéná sójú tí bá gbéná sójú ẹ nílé dúró mi ò fi ọkọ mi bá anybody ṣe mi o ẹ má disrespect ọkọ mi tí wọn bá kọ́ yín lé bí wọ́n ṣe ń gbé ọkọ mi wọ́n máa kọ́ yín lé ẹ fún mọ́ mi ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ má sọ fún mi kí n tèkè yìí sí jọ́ torí Ọlọ́run má sọ fún mi kí n tèkè yìí sí kíní náà ó wáyé wá ń gbóyè gbére kiri wá ń bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ kí lẹ̀ ń bẹ̀ ókè ẹ̀bẹ̀ tẹ wá bẹ̀ẹ̀ sí kí ló fẹ́ tún ṣe ẹ má bọ̀ ẹ wojú mi ò gbádùn ara ẹ má bu ọkọ mi mọ́ tí bá ń rí yín àti ọkọ mi àbí ẹ̀kọ́ bá ọkọ mi sọ̀rọ̀ mi ò wá òkè má lọ fún àwọn area boys lórí ìpínlẹ̀ tẹ̀ pé sí ìlú wáyé. ẹ ò máa rí yín lẹ́ka. ìwà lẹ́wà ìwà ládé ìwà lẹ́wà ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́ ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́ ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Ọmọbìnrin sọ̀wánú Ọlọ́run lórí ọkọ. Beauty without character is emptiness. Ọmọbìnrin sọ̀wánú Ọlọ́run lórí ọkọ. Beauty without character is emptiness. Ìwà lẹ́wà, ìwà ládé, ìwà lẹ́wà. Mo dé ń fi èyí tí mo ti ẹ̀ kí ló dé with this condition? Nínú òjò ṣé o lè drive water ni àbí kò tẹ̀? I don't know bóyá kọ́kọ́ ẹ̀ drive ẹ̀ jáde. Kí ló dé? Ọ̀rẹ́ mi, ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkìgbẹ́. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Ló wá ṣe lè wá ride or something or order ride or kọ́kọ́ ẹ̀ drive or something I don't get. This is not the Tunde I used to know. What's happening? Kí ló ṣẹlẹ̀? Kò tẹ̀ ń ṣọ̀rọ̀ ta ni máa sọ níta. Mo understand. Pẹ̀lẹ́. Tí ẹ jẹ́ kí n gbaná. Irọ́. No, I can't live in this condition. Fún mi nọ́mbà ẹ̀, a ní láti sọ̀rọ̀. It's been a long time. Kí ló dé? Ṣebí WhatsApp nọ́mbà ẹ̀ lélẹ̀? Don't worry. Màá pè ẹ́, a máa sọ̀rọ̀ lórí WhatsApp. So kí wá lọ fẹ́ ṣe ń sìnbó ló ń lọ, ṣé ilẹ̀ ò jìnnà síbí báyìí? Mi ò jìnnà síbí báyìí. Ok, o tún fẹ́ máa fẹsẹ̀ rìn lọ. Àbí má worry, má bẹ wọ́ kadà. Mi ò lè tẹ́lẹ̀ kó máa lọ báyìí. Mo náà láti stop kadà. Wo ayò tí mo ti ń lọ kọ́sítọ́mà mi ni ó máa wá gbé ọjà ó dẹ̀ máa kó owó sílẹ̀ fún mi ay mo make sure kó ka owó mi dáadáa o mi ò fẹ́ gbọ́ pé kò pé o. Ó dáa. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe.
ọmọbìnrin sọ wà nù. Ìyọkọ mi, ẹ ká sọ ma, ẹ tùjọ́ mẹ́ta, ṣé dáadáa ni mo bá yín, báwo ni fámílì àti ìdílé ẹ fi ṣẹ́ mà. Ọmọbìnrin sọ ẹwọ ẹjọ jíjẹ kí ló ṣẹlẹ̀ tẹkẹ ń kúnlẹ̀ ẹ ká sọ ma ẹ tùjọ́ mẹ́ta báwo lọ ṣe owó lárí gbọ́ wà. Ẹ má bínú mà, ìwà lẹ́dẹ̀. Túndé ni kò sílé kò wálé, mo dé ti wá mo ti gbìyànjú agbára mi. Ní ìtẹ̀mọ́ tí mo fẹ́ wá sí wọn ni pé tí wá wọ̀ ọ̀dọ́ ìgbé ẹ lè bá mi rí nǹkan ṣe sí mà. Nínú tí wá wá náà kò ní wá bẹ́yìn mi, kẹ́ má Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́. tẹ̀ ìkọjá má Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Ìwà bàbá ọmọ yóò ló ṣe lé mọ̀ọ́mọ̀ kó wá ní ṣòkígbẹ́. pé kí wá bẹ́yìn Ìwà gbogbo àwọn ọmọ ọmọ tí ló mo ti mú sí mọ̀ọ́mọ̀ yín ẹ má ṣàṣìṣe. bínú. onígbà tó wo Túndé Ìwà ṣọ́dọ̀ ti ọmọ tèmi ló lọ́wọ́ sọ pé mo mọ̀ọ́mọ̀ Túndé wà àbí ṣé mo gbé Túndé pamọ́ ṣé wá rí báyìí á kí ọmọ èkó ó wo wájú ó ní kí ló dé tó ń wo wájú ó ní kó àìwo wájú òun ló pa bàbá òun á kí ọmọ ẹja ó wẹ̀yìn wọ́n ní kí ló dé tó ń wẹ̀yìn ó ní kó àìwẹ̀ òun ló pàyà òun ṣé wá rí wí báyìí ṣé ó rí báyìí ṣé ó rí bí tó bá dé sí ìrírí làgbà bá wí fọmọ ìyá gbọ́ ṣé ó tán ẹ bí ò tán ẹ. ẹ má bínú mà, mo má bẹ̀yìn náà ní pé kẹ́ má bínú. Ṣé mo pé ọmọ mi ò dé ẹ̀kọ́ jẹ Beauty without character is emptiness. Ìwà lẹ́wà. ṣé mo wí pé ọmọdé ò lè mẹ́kọ jẹ kó má ra lọ́wọ́ sórí tó bá dọjọ́ mi tí yóò bá fẹ́ pòwe níwájú àgbàlagbà á parí ẹ̀ pẹ̀lú wípé tó ṣe bí òwe ìyẹn ni wípé wọ́n kú ẹ kò lè bẹ́ẹ̀kọ́ ṣó ti gbọ́ lísìn ẹ̀kọ́ ti wá ra ẹ lọ́wọ́ bá ìjọ tinú báwo ló ṣe fẹ́ gbìn nìkan Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́. kò sọ̀rọ̀ ò ní lè sọ̀rọ̀ ó èmi ò ní nǹkan tẹ́mi fẹ́ sọ ó rí pé mo ṣe wọlé bọ̀ mo fẹ́ jáde ní torí ẹ̀ mo ṣe ro ọmọ tó jókòó yìí tí mo rò sílẹ̀ fáwọn kọ́sọ́mà ni torí bí mo ṣe ń dúró pé mo tiẹ̀ dúró bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí gan pàápàá mo ń waste time and lọ́dọ̀ ti tèmi time is skill is money ọ̀yà. wọ́n torí ọlọ́run ráyè gbogbo nǹkan tó ń sọ yẹn èmi ò mọ nǹkan tí mo fẹ́ sọ bò tí gbogbo nǹkan tó ṣàlàyé tí bá dé a máa sọ ọ̀tẹ̀ láti mo ti gbọ́ máa pè é bó bá yìí jẹ́ ẹ máa lọ lọ ẹ máa lọ. dábọ̀ máa kẹ́kí lé o, ire o, dábọ̀ orí ẹ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. ọkùnrin ò mà lọ́rùn ọkùnrin arójú lè wọ́n máa wá ìrújú. tẹ́ bá fún wọn lápá wọ́n ní rọ́ ẹsẹ̀ làwọn fẹ́ ọkùnrin á máa fẹ́ kúkúrú á tún máa nọrùn mọ́ gíga. ọ̀rẹ́ mi pẹ̀lẹ́ ọkùnrin ò ráyé wà pẹ̀lú bó ṣe wà bó dẹ̀ fi ẹ́ lẹ̀ ó fi ẹ́ lẹ̀ sílé báyìí ó dẹ̀ tẹ̀lé obìnrin mi lọ. ọkùnrin ò ní. ọ̀rẹ́ mi ó máa wò ó ti sú mi ṣé orí tó bá sọ pé nǹkan tí obìnrin fi ń tẹ́ ọkọ ẹ̀ lọ́rùn ní ilé ọkọ òun lélẹ̀ kò sí nǹkan tí mi ṣe fún ọmọ yìí o ọmọkùnrin kò sí nǹkan tí mi ṣe fún ọmọkùnrin gbogbo nǹkan tí obìnrin fi ń tẹ́ ọkọ lọ́rùn òun ló fi tẹ́ lọ́rùn mi kò tiẹ̀ kò yé mi kó lè wá máa wo ọmọ sẹ́kẹ́tírì ẹ̀ tó gbà nígbà yẹn ó ní wọ́n jọ máa ń tẹ̀léra wọn káàkiri ọmọ yẹn tiẹ̀ yé mi. àwọn ọmọ tó wà ń tàǹsì ọkọ èèyàn lọ fẹ́ gbà á báwo ló ṣe ṣe ó ti sunlé báwo ló ṣe ṣe. ṣòro mo mọ ọkọ tí mo fẹ́ dáadáa mo sọ pé ogun lọmọ yẹn ogun ló lò fún ọkọ mi because ọkọ tèmi fẹ́ ó níwà tútù bí àdàbà ni ṣòro ọkọ mi bó ṣe wà yẹn tí bá sọ fún pé bá mi gbé gbá ó máa bá mi gbé tí bá sọ fún pé ọkọ mi ò jọ mo fẹ́ kó bá mi fọ àwọn undies mi ó máa fọ without questioning me. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọmọ abẹ́ fọ undies. without no seriously ó máa fọ kò ní sí wàhálà but all of a sudden ọmọ yẹn ó pọ̀ ogun ló fi gba ọkọ mi kò tiẹ̀ sí nǹkan tán lè bá mi sọ ogun ló fi gba ọkọ lọ́wọ́ mi. all of a sudden ìgbà tọmọ yẹn dé báyìí everything kò change kò dé wàá máa wo kíní burúkú ọ̀hún náà tó ṣe ẹsẹ̀ bíi ẹsẹ̀ toothpick kò dáa tó bá rí ọmọ náà ó rí rọrùn rẹ kó má
kó máa rí tó bá tiẹ̀ rí nǹkan òun náà secretary ọkọ mi ọ̀nì picture ọmọ yẹn Temilade lórúkọ ẹ̀. Tèmi kí ni Berry B rè náà. ṣé o sọ pé o fẹ́ sọ pé o mọ Berry B. Berry B no Temilade. gẹnu sọ̀rọ̀ mo sọ pé Berry B lèyàn sọ pé Temilade àdúgbò tí mo gbé tẹ́lẹ̀ ìgboro kan ní Berry B bó ṣe wà àdúgbò mi kan Berry B kan ni wèrè ní. ara o ọmọ ògbóró ní Berry B bó ṣe wà yìí wèrè ní dìgbòlugi ibo lẹ ti rìn pàdé. dúró ẹni tí mo fi hàn ẹ́ Temilade lórúkọ ẹ̀ secretary ọkọ mi. àní kò yé sọ bẹ́ẹ̀ mọ́ mo níyàn ń ṣe Temilade Berry B lórúkọ ẹ̀ wèrè ní wèrè ti gbọ́ lọ́wọ́ ó ti gbọ́kọ lọ́wọ́ rẹ̀ mi. báwo ló ṣe ṣe. ó Berry B o kò Berry B ó gbòòrò kò gbòòrò tó kiri ọlọ́ọ̀rẹ́ mi bá mi bẹ́ẹ̀ ó ṣàtúnṣọ pé ó mọ̀ rí bá mi bẹ́ẹ̀ kó bá mi fọkọ mi sílẹ̀ kó jọ kó jẹ́ kí n gbádùn ọkọ mi kó jọ kiri ọlọ́ọ̀ kó fọkọ mi lọ́rùn sílẹ̀ kó má pa mí ní kékeré kó fọkọ mi sílẹ̀ kó jẹ́ kí n gbádùn ọkọ mi bá mi sọ fún kó fọkọ mi sílẹ̀ jọ kí ló fẹ́ kí mi. bá mi bẹ́ẹ̀ jọ kó fọkọ mi sílẹ̀. ọmọ ìyá òrèrè gan-an ó ti gbàgbé bọ̀bọ̀ Túnjí tó parun lórí ẹ̀gbá yẹn tó ń lù jẹ́ ẹ̀pa ó ti gbàgbé. ọmọ ṣe Túnjí lò jẹ́ wá ṣe rí. mọ̀kílẹ̀ tó ṣe bẹ́ẹ̀ níbí ṣé mo á fọ́ọ̀rì Túnjí ní mi ì fọ́ọ̀rì ẹ̀dá mo kọ́ra akọ́lẹ́kọ̀ọ́ kékeré tá a ń ṣó ọ̀yẹ́ kò gbọ́ bóyá ń lọ. ó bá ṣe ẹsẹ̀ mo ní wàá ṣe eré Berry B ní sẹ́ ó kéré nu ayé gan-an ọ̀rẹ́ lọ́sàn-án gbòòrò ó ti yẹ̀ bọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ báyìí ká fọ̀rọ̀ lẹ́gbàgbé ọ̀rọ̀ ó ti yẹ̀ ọ̀rọ̀ kan ló mú wá bìbà ẹ̀ ó lọ́mọ ẹ̀lẹ́kan ó ti yẹ̀ bí mo ṣe ń sọ yẹn wàá fẹ́ máa fọkọ lọ bá mi là sọmọ ògbóró ti yẹ̀ gbé mi débẹ̀ ọmọ ẹ̀lẹ́mí kan ni ọmọ ẹ̀ ó súnmọ́ mi gan sẹ́ẹ̀ ó sì àjọ lọ skul ni ó kàn bá mi ó kàn sọ̀rọ̀ pé ẹsẹ̀ òun ṣe báyìí kìíní kan mo ní wọ́n ṣẹlẹ̀ ọmọ Berry B má bá sọ̀rọ̀ sínú lórúkọ ẹ̀ ọmọ ẹ̀ ló ń bó ń fọkọ̀ ní sẹ́ẹ̀ Túndé ló forúkọ ọkọ ẹ̀ ọ̀nà ṣe sẹ́kítírì mo ní Temmy ṣe sẹ́kítírì ṣé Temmy sì fi gbóró lẹ̀ ni àbí Berry B àbí kí ni kí ló ń ṣẹlẹ̀ kí ló ń sọ gbé mi débẹ̀. ó yẹ kó mọ̀ mí o. bóyá já mi sí. ṣùgbọ́n máa nà mà mí nà street babe ó yẹ kó mọ̀ náà. gbé mi débẹ̀. á dà fún ẹ malẹ ni o malẹ ló gbèsè wọn ní lọ́jọ́ kan náà bá pè mí náà ní ọmọ mi ọkọ mi náà kí mi lórí kiri ló ṣàṣe gbogbo ẹ náà bá ní mi ò serious pẹ̀lú láìfún pẹpẹsẹ kémi náà sẹsíta kí n wáṣẹ ní owó pòkè gbogbo ẹ lóyún náà ti ń dàgbà tó yẹ kó yẹ bóyá náà bó bá náà sẹsíta lóòótọ́ o bó bá wáṣẹ bó bá ṣe dọdọ bọbọ yìí wọn ní Túndé lórúkọ ẹ bó bá ríṣẹ rẹ bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ kìtìrẹ èmi náà bá bẹ̀rẹ̀ sí live good life mo ń wọ gán mo ń wọ skirt àti top ẹ̀kọ́ ọmọ bóyá ilẹ̀ nítorí pé normal normal ní ìgboro ayé mi. àwọn sórí ìyàwó ẹ̀ tó pè ní tinú yẹn tó pọ̀ rẹ̀ yẹn ẹbí ẹ̀yà rẹ̀ gan o. tinú náà gbádùn bẹ́ẹ̀ o àníbi tó lé dé all this grace mi ń ta ṣe eléyìí bojú mi tó fojú mi wọlé mo rò pé wọ̀ tí màá yẹ pé nǹkan tó dé tó ní ká wá wò normal normal ní sí wọ̀. ó wá lo ti gbóró fún. o spark brain mi sẹ. àpàṣẹ ìbẹ̀rẹ̀ àti nílò lójú kò mọ́ ọ̀nà náà gbà bẹ̀. ó gbà bẹ́ẹ̀ ni òbí dárí bó yé kó mẹ́rin ó lè gbé dání ó lè ṣe náà àfẹ́ mi èmi ẹ̀ ó pọ̀ kè má rí òkè mi lè kí n tàtọ́ síbẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. o spark brain ó ti yé mi wọ́n ní ọmọ táwa kọ́ nílé tààrà ti máa kọ́ ìgboro dẹ̀ lọ́ ti ń kọ́rù wọn wọ́n mọ̀ ń ṣẹlẹ̀ ìgboro ló wà yàrá ìyá nìyẹn tó wá rí yàrá ìyá lè mí náà èmi náà fẹ́ street ó wà pé ọ̀nìbí náà kéré inú ayé láti ṣe orúkọ orí wọn ọ̀hún wà ní sẹ́ bọ̀ mo fẹ́ kó ṣe kankan fún mi oníbẹ̀ rí bí àwọn ọmọ ìyá mi. ẹ ló mọ̀. so màtá yẹn mo fẹ́ kó padà sí mo fẹ́ kó sún sẹ́yìn ló máa ta ẹ̀ sẹ́ no calm down mo fẹ́ kó fòṣe mo fẹ́ kó vàmùtù kúrò ní máa tà mo fẹ́ kó sáṣe kó fà sẹ́yìn ó ti yẹ mo fẹ́ kó gbàgbé máa tà ẹ̀sẹ̀. ẹ ṣe jọ wà street ní ọdẹ ṣe pé òun mọ̀ọ́kọ́ tó ń lọ ṣé
ṣé ọ̀nà wa kéré ni wọ́n ló kéré náà orí èèyàn kan tó gbé iṣu fún ẹ tó gbé dání gidi gan ó ń fún ẹ jẹ ó ń fún ẹ ní tìbí ó ń fún ẹ ní tìbí èèyàn kan wáyé bẹ pé pẹpẹ sí òfin bàbá yẹn lẹ ṣé ọ̀nà máa gbà ó lè gbá rẹ̀ náà. gẹ́ yóò ṣeré sẹ́ Tẹ́mi Tẹ́mi àbí kí ló ń fẹ́ bẹ́ẹ̀ bí lèmi mú ẹ̀ sí wàá fílẹ̀. I don't feel for what is less said. Bẹ́ẹ̀rì I don't feel like anyone do. What's going to be shame? I mean, if you still there, nobody said. Who's there in convention? Bẹ́ẹ̀rì ni ò kéré o. Wọ́n sọ bẹ́ẹ̀ náà pé Tẹ́mi bẹ́ẹ̀rì yẹn lọ́dọ̀ tí a ní ò kéré. Wàá fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ mo sọ fún ẹ. Báyọ̀ ká gbé wá ọmọ ká ti pẹ́ gbọ́ báyọ̀ ká gbé ti gbòòrò wọ̀ wá fi sílẹ̀. Jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ wá fi sílẹ̀. Wá fi bọ̀bọ̀ yẹn lẹ̀. Ṣorí wọ́n tó sọ ẹ̀ mi ò lè fi sílẹ̀. Ajé mi lè fi sẹ́kọ̀ọ́ nítorí fẹ́ ṣe. Kọ́síkọ́ tí yàrá ìjà ẹ̀ fẹ́ ṣe sí. Ó máa ń tọ́jú mi tọ́jú ọkùnrin. Kò tó lè jẹ́ tó ṣe kó fẹ́ jẹ kalẹ̀ wá stop má máa ṣe báyìí sẹ̀. Mo ní wàá sílẹ̀ ni kò sí nǹkan tó fẹ́ ṣe sí. Ẹni mi ní fi sílẹ̀. Mo ní o máa fi sílẹ̀. Bèbí má yẹ kí n paná sìgárì lójú ọmọ pé wọn bẹ sọlọ́hún tuntun òun ṣe bí wèrè èmi ò gbáyé o. Lọ́dọ̀ tèmi lémi ṣá. Wọ́n ní mi lè fi hàn sílẹ̀ ní kí n fi sílẹ̀. Ó sì gbàgbé street náà níbí náà kéré nu ayé. Ibi náà bá ti sọ everywhere máa ń lálàá ni. Ìwà Adébí kí n. Ó mọ̀ pé mo lè ṣáà ṣe báyìí kì í ṣe meditation lójú ẹ̀. Ṣé ìwọ èmi wá kéré ìṣòro lẹ́mi náà wá Mo sọ pé kó máa fi sílẹ̀. Wá ṣé torí ẹ̀ ló ṣe gbé. Ayé ìwé rẹ̀ tí wàá ṣe báyìí máa gún mọ́ ìyá ẹ̀ lójú ni. Ọ̀bí ẹ̀rẹ̀. Máa jojú ìyá ẹ̀. Mo náà fi hàn sílẹ̀ ní sẹ́ẹ̀. Ayé mi ní fi sílẹ̀. Mo náà fi sílẹ̀ máa fi bọ̀bọ̀ sílẹ̀ sílẹ̀. Ayé mi ní fi sílẹ̀. Wọ́n á ṣe meditation lójú ọmọ pé mi ò kéré lu ayé o. Ẹ̀wọ̀n ọ̀bí ẹ̀rẹ̀. Máa ṣe meditation lójú ìyá ẹ̀. Wọ́n ọ̀bí ta ẹ̀. Máa ṣe meditation lójú ìyá ẹ̀. Ẹ̀wọ̀n ọ̀bí ta ẹ̀. Mo gbádùn ọ̀dọ́ Ẹ̀yẹ kò mẹ́fẹ́ kò gbádùn bẹ́ẹ̀ lọ. Wọ́n ní kò gbádùn. Yes, who is that? Come in. Ẹ ká sọ ohun. Ẹjọ́ ẹ̀mí Tẹ́mi mo bèrè. Ẹjọ́ láti bò wọn. Ọ̀rẹ́ ẹ̀ ni. Ìwọ kò sílé. Wọ́n tẹ̀lé ní àwọn àlọ́kọ̀ ọ̀nà láǹkù. Mi ò rí Tẹ́mi, èyí náà mo fẹ́ bá lọ́rọ̀. Mo kàn fẹ́ sọ kankan fún yín ni. Ṣé bí dáàdì wa? Tẹ́mi tẹ̀lùpẹ́ wá bá ẹnu ejò lẹ́wà. Ẹ ti kúrò lẹ́nu kìnìún. Ẹ ń bọ̀ lẹ́nu ejò. Kò sí ìtòsùnmọ̀. Ó kúkú bẹ́tà kẹ́ padà lọ báyàwó yín tẹfẹ́ tẹ́lẹ̀. Tẹ́mi ò ṣẹni tẹ́lẹ̀ gbé sílé. Tẹ́mi ò ṣẹni tó máa bá yín kalẹ̀. Tẹ́mi elépo ni Tẹ́mi, ó máa fi epo ẹ̀yìn yín lára. Please, who are you? Do you think you can just barge into my house and, as in, I don't get Tani? Ọbọ̀kọ mi má bínú. Mo nífẹ̀ẹ́ yín gan ni. Bí àwọn ìṣe rojọ́ mo ní, irọ́ mo gbọ́dọ̀ wá gbá yín lọ́wọ́ ẹ̀sẹ̀. Tẹ́mi ọmọ ògbóró ló ti gé tiẹ̀ lọ kò gbọ́n kankan. Tẹ́mi máa fi epo yín yá lọ wẹra ẹ̀ mọ́. Mo fẹ́ kẹ́ kúrò lọ́dọ̀ Tẹ́mi, ẹ lọ bá ìyàwó yín tẹ́lẹ̀. Ó nífẹ̀ẹ́ yín gan. Hello, please, what rubbish are you saying? Will you just shut up? Like, Ibo lo ti wá lọ, you just came into my house, you barged into my house, bark like a dog. Tó ń ro ẹjọ́ bótóbótó. Ibo lo ti wá, who are you? Who are you to tell me who to marry or not? Ẹ jẹ́ eburẹ́ mi rèé, àmọ́ òótọ́ ọ̀rọ̀ mo wá báyìí, sọ́nà òótọ́ ọ̀rọ̀ máa ń korò. Bí ìyàwó yín ṣe ròyìn náà mo ṣe rí gẹ́lẹ́, ṣe rí gẹ́lẹ́, ẹ torí gígùn síbẹ̀. Will you just shut up? Shut up, kó kúrò nílé mi fún mi. Just get out, ó ti ń rojọ́ jù. Ọ̀dọ́ ṣe tó ṣe ní ọ̀sán mo máa lọ, àánú yín ló ṣe mí tí mo wá máa ń rojọ́. Irú ní sáàsì wo lélẹ́yìn náà? Tẹ́mi ọ̀gbọ́dà. Tẹ́mi! Temmy. 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 Ah. Kí ọkọ mi. Ẹ lọ sọ wá. Ẹ gbọ́dọ̀ mẹ́ta. Báwo ni gáàsì? Ìjọ mẹ́ta. Ọmọ ẹ̀ ń kọ́. O gbọ́ kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ láàrin wa àti Tunde? Kò sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti Tunde. Ládùúgbò gbogbo nǹkan tí Tunde sọ tó wá sílé mi tó wá sọ fún mi. Gbogbo bó ṣe ń febi pálí lulẹ̀ tó fún lóúnjẹ. Tó tún fi ti bí dùn lórí bẹ́ẹ̀dì. Ó tún sọ fún mi pé kò sí kankan Temmy. Ẹ jọ̀ọ́ mi lọlẹ́ mọ́ ẹlẹ́kùnrin kéèké. Torí bó ti ní àpéjọ sùn yìí, ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ wá sínú ilé mi. Láti pé ẹ̀rọ kí ni ìdẹ́gbẹ́ tó tọ̀. Kí ló kọ́ mi pẹ̀lú? Ẹ jọ̀ọ́ kí ló lọ́sẹ̀ tí wọ́n lè fún yín fẹ́. Tó kọ́ èyí.
Ṣé ìlú ọ̀fẹ́ ni? Ẹ̀kọ́ lè ní. Wọ́n ní torí ọ̀rọ̀ tó yẹ má wà sí nínú ẹ̀tí gbọ́dọ̀ yẹn. Ẹ̀jọ̀ kí ló ẹ̀jọ̀ lọ. Ṣé ilé ẹgbẹ́ ṣe wáyé ṣe ìlú ọkọ̀ gbèsà? Ẹ̀jọ̀ Túndé. Kò wá tí ó ní pé òun kò nínú àkáì tó fi bá ṣe gbé fún mi. Ẹnu àwọn sí wọn sọ pé ẹ má yẹ kí n láti fún mi láì. Kò lè dùn mí fún ẹ. Kò lè dùn mí fún ẹ. Ṣé orí ọmọ tí wọ́n bá kọ́ nílé tí kò gbẹ́kọ̀ọ́? Ìta lọ ti máa ń kọrù wọn. Ó dẹ̀ dá mi lójú pé wọ́n kú ẹ. Àkọ́gbà òun ló ń dá ẹ láàmú. Òun ló ṣe lè máa ju ẹnu ṣọbọlọṣọbọlọ sẹ́mi lára. Èmi ya ọkú ẹ. Tẹ́mi, bíbọn náà kò lélẹ̀. Tẹ́mi, ó ti gbàgbé àti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ó ti gbàgbé. Èmi máa ní mo mọ bó ṣe dé lórí àbúrò mi. Tó fi lóyún fún Túndé. Tó fi bímọ fún. Èmi mo jẹ́ kó fẹ́ Túndé. Ìwọ ti wá gbàgbé ìbẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀. Ó wá wọ ẹnu ṣọbọlọṣọbọlọ. Òun wọ sẹ́mi lára. Má ìwé sọ fún nǹkan ṣe ní ilé àbúrò mi. Ẹ̀wọ̀n ní pẹ̀sẹ̀ fún ilé àbúrò mi ó ṣe ní ìpínlẹ̀ fún mi káàkiri. Ẹjọ́ tó jọ lọ ní ọkọ mi. Tí ó bá wọ̀ fún ẹ má jẹ́ bíbá yìí. Kémi máa ń jẹ ilé àbúrò ti tèmi mọ́. Ṣùgbọ́n ojú ẹ̀kọ́. Ṣé wá rí nǹkan tó ṣe? Gbogbo nǹkan tó ṣe gbogbo ẹ̀ ló máa tún ṣe lójú Túndé. Gbogbo ẹ̀ pátá ló máa tún ṣe. Màá wá jẹ́wọ́ fún ẹ bí mo ṣe jẹ́. Màá jẹ́wọ́ fún ẹ pé èmi ni yọkọ. Tún èmi ni yọkọ ẹ nídẹ̀ ní ẹ̀gbọ́n ọkọ ẹ. Gbogbo nǹkan tọ́kọ ẹ ní èmi ló kù máa jẹ́wọ́ fún ẹ bí mo ṣe jẹ́. Níwọ̀ ọ̀ràn ìwọ ìyàwó burúkú ìyàwó ṣípàlàpà ṣípàpọ̀pàbò ìwọ yìí. Àbí wọn náà dà ẹjọ́ ẹ̀kọ́ kò kí ń ṣe pọ̀ tẹ̀. Ṣorí when next ti máa wá sí bíbà tí máa wá sí bíbà ìwọ gan wà gbà wípé Ọlọ́run kan ṣoṣo ló wà kó gbé méjì. Ṣé o ti gbọ́ kó dúró síbẹ̀ kó farabalẹ̀ kó kú ni? Ṣé o ti gbọ́? Ẹ kóra yín máa lọ. Tí màá lọ kè tí màá wá lọ ń kọ́ ṣe nínú ilé àbúrò mi. Tí màá lọ kọ́. Ilé àbúrò mi. Ṣé nínú ilé àbúrò mi? Èsì ìgbà ní ọkọ mi. Ẹ kò kí ṣe ní ọkọ mi ṣùgbọ́n nǹkan tábúrò mi bá yè mí náà ni. Ó dá mi ò lọ. Ẹ dúró bá ẹ̀ kò tilẹ̀ fún bá sílẹ̀ bá tilẹ̀. Kémi bẹ̀ tilẹ̀ kọ́ gbogbo ṣe ẹ̀rì ẹ̀wọ̀n bó ṣe orí rọrùn ẹlẹ́sẹ̀ òsì méjì ẹjú ẹ̀kọ́ kò kí ṣẹ́jú ẹ̀ rárá ṣo ti gbọ́ kò ṣẹ́jú ẹ̀. Mi ò rí ẹ bá wí Túndé ni Túndé àbúrò mi òun ni mo blame tó mú ẹ wá tó mú ẹlẹ́sẹ̀ òsì méjì tó mú wálé fún mi wọ́n mú òṣì ọmọ játìjàtì yìí ó rí bó ṣe rí kíní kan bí ìgbà sí ayan yìí ọ̀dẹ̀. Temmy. Kásán báwo ni? Ibo ló lọ tó gbọ́mọ́lẹ̀ fún ẹ? This is 7 látàárọ̀ ló gbọ́mọ́lẹ̀ fún ẹ. Ṣé ọmọ mi ti jẹun ṣá? Okay, no problem, wọlé màá lọ ń tẹ̀. Láti mo sọ fẹ́ fún ọmọ àwọn ọmọ títí díẹ̀. Lílo ìṣọ́rántì mi, mo fi ìṣọ́rántì. Bí ìtì ẹjẹ́ wà lọ sùn, wọ́n lẹ́ pọ̀. Yàrá wà ní gbọ́dọ̀ lọ yàrá yìí. Ṣé o pé ṣé orí bọ̀bọ̀ kò báyìí tó wà ní kílọ̀bù yẹn lẹ́ẹ̀kúrẹ́? Oríwọ́ yẹn wò mí, ọlọ́run kọ́ wò ní o. Inú tó lọ fẹ́ kú. Àṣọ fẹ́ kú ni ṣé wọ́n máa bá bàbá ta dùn kan ni. Kò mọ̀ ní. Okay, bye. Mister, please, just come back here. Come back here. Ṣé o bá mi ṣàṣẹ́ mi ló bá rí bẹ́ẹ̀? Túndé máa wọ ìṣọ́ àpá. Who are you? Ṣé o fi sẹ́nu gangan ni nǹkan wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ lọ ṣé o fi sẹ́nu? Ó wá tún bèèrè pé wà mí. Kí ló ṣẹlẹ̀ ló ní yàrá yín jà ní? Hello, come on. Nínú ilé tèmi, are you not or something? Bọ̀bọ̀ ìyá láyé tó òyìnbó yìí ẹ̀ kí ló kè pẹ̀lú òyìnbó tó ń sọ yìí? Okay. Bàbá lé mi wọ̀rọ̀ àwọn bàbá àtàlà wa. Are you mad? Are you normal? Láíláí ọ̀rọ̀ mi sọ bẹ́ẹ̀ mọ́ o. Àmúdẹ̀ ń wò fún ẹ̀múdẹ̀ ń wò. Màá na àkọ́ mẹ́lẹ̀ lórí o.
máa sùn sórí ṣáàjà èmi ìdè tí máa mú ẹ̀wọ̀n ní mú. Gẹ́gẹ́ náà la máa sọ pé kí wọ́n náà máa mọ sí. A máa mú gbogbo ẹ̀wọ̀n náà nìyẹn. Láyé ẹ̀ má tó máa sọ fún mi pé ṣé mo gbádùn. Má wá sọ fún mi pé ṣé mo sún wọn. Tí wọ́n máa fi ṣe mo gbádùn fi má fi mú ẹ. Èmi ò kọ́ mo lè lámọ́ ẹ lórí mo lè lámọ́ yẹ ẹ lórí. I don't know in my house. Baby, sorry. Love you. Tí bá ti di àwọn ọ̀la, ó ṣọ̀kú. Tí má jẹ́ kí n kọ́ ló fẹ́. Let's go. Temmy, will you come on stand up, my friend? Are you normal? Show the time ni. Níbo? You are very stupid. What done I feel me and say? Ìwàlẹ́wà, ìwàlẹ́dẹ́, ìwàlẹ́wà, ìwà. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Baby. Sunny baby, who is your baby? Tell me, kí ni nínú rubbish tó ṣẹlẹ̀ lánàá yẹn náà? Who is that stupid riffraff tó gbé wá sínú ilé mi lánàá? And you look so embarrassing. And look at you. Aṣọ tó wọ̀ lánàá ló tún wọ̀ sùn. Ìgbà tó jẹ́ pé ó wọlé ó ti yó ó wá ń ṣèrànù. Ibo ló ti rí baby ẹ̀? Who is your baby? First off, ẹni tó rí lánàá kò kí n ṣe riffraff. Ṣé o ti fẹ́ mọ sọ fún ẹ? Second off, ó lè mú wá embarrassing lẹ́nu títí ẹ̀ tó rí. Ó máa ga ọ́. Ìwọ sọ pé mi wá embarrassing níwọ̀ tí mo kàn manage. Níwọ̀ tó yẹ pé mo kàn fi ẹ́ ṣe kẹrù má jẹ yé. Tí mo kàn fi ẹ́ jí kẹrù síbi kan. Wọ́n sọ pé mi sí èmi wà embarrassing. Mo kàn fi ẹ́ pass time. Ayú! Kí ló fẹ́ ṣe? Ní o sọ fún mi kí ló gbọ́wọ́ sókè. O fẹ́ tì ń kọ́ yẹn. Ó tó bẹ́ẹ̀. Máa yẹ bẹ́ẹ̀. Mẹ́tàlá yẹn kò tó bẹ́ẹ̀. Ọ̀sùn ìwé Tẹ́mí àná àbí. Òun wọ̀ pé Tẹ́mí ìgbà yẹn tó máa ń gbọ̀n fún ẹ tó máa ń ṣe pẹpẹ fún ẹ. Gbàgbé o. Bó fi kọ́ sá gbogbo lẹ́fù tó fi mí sí tẹ́lẹ̀ yẹn. Ṣé o ti gbé mo sọ fún yẹn? Ọmọ sọ pé ẹni tó bá fi ojú àná tó bá fi wò pé bá bọ́ láṣọ. Má try ẹ o. Ṣé o ti gbé mo sọ fún yẹn? Má ever try ẹ mo sọ fún yẹn. Ṣé o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Tí omi ìdààmú kó tó máa ṣe pẹ̀lú láìfẹ́ o. Ìwọ ló mọ̀. Temmy! 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 Ìwàlẹ́wà, ìwàlẹ́dẹ́, ìwàlẹ́wà, ìwà. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́. Fi ara mọ́ àbí kí n tún bẹ́ẹ̀ bù sí. Kí ni mí ní ilé náà sọ ọkùnrin? Wọ́n mú sí bí sí ọkùnrin. Wọ́n pé tó bá mú tán náà iṣẹ́ tó fẹ́ lọ ṣe inú ilé yẹn ni. Èmi kí fẹ́ wẹ́ yóò gan mo mọ̀ ọ̀fẹ́ tí mò ń ṣe náà. Àbínà. Inú ń bí mi. I'm seriously inú ń bí mi gan. Nǹkan tí ọ̀gbọ́n yìí bá mi dánwò níjọ́ yìí, I don't like it, I swear. Mo ń ṣe wọ̀. Aláyé tí mo lọ bí ẹ nígbà tó mú ọtí yóò tàjọ lọ sílé yẹn tó lọ ṣe bí responsible person. Tó fẹ́ lọ bẹ́ẹ̀ máa gún èmi dẹ̀ máa gún ní o sọ fún mi máa gún ní dáadáa gbogbo díẹ̀ gbogbo fún ẹ̀ báyìí máa gún jáde ni tó lọ ṣe bí ẹni tí ó nínú kẹ̀kẹ́ bí mi níjọ́ yẹn gan pé tó wàá ṣèwọ́ tó nǹkan sọ pé kí má bèrè lókè yẹn kí nìkan ní wà má lè ṣe nǹkan fún ọ. But seriously, my bulletins. Ó ṣàti bẹ̀rẹ̀.
What's make mad? You need to love me. You go cat back now. You can go to business. No share from the date. You can't call me out of boy. Can't mother you. No, that's true. Everything is set. Wow. No borrow for. Everything is full. It's everything is set. So one level willing you to allow me now. Ṣé n fi máa parọ́ fún oṣù aláwọ̀ mi ti pín náà. Àṣé ní bọ̀bọ́ yẹn kò mọ kọ́kọ́. Ilé ti wà lẹ́wẹ̀. Láti gba ọkọ̀. Ọlọ́run wá. Everything is set. Kọ́ tó kọ̀ ṣẹlẹ̀ ń sìn takọ̀ wá sí ìlú kakọ̀ ní báyà. Wá sí báyà ọ̀sùn tán. Ó mọ̀ pé tún gé fọ́ báyìí. Ó wá dàbí pé kí gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni. Ló bá tán. Ṣé gist ẹ̀? Mi fún ẹni gist. Tó tẹ gbọ́ láti ìjọ ẹ̀ tí mo ti lọ yí ti bàbá kan. Orí láti kó 40 million alẹ́ lórí ilé ẹ̀ náà. Irọ́ ni. Nígbà mo fún gbogbo sọ́ṣọ́ wọn kí mi máa snap ẹ̀ mo ti snap mo ti fún gbogbo ẹ̀ pé àti inúlé àti ìtìrò àti ẹ̀sìtìrò àti gbogbo ẹ̀ báyìí àti ilẹ̀ òlàntọ́ ni. So 40 million àti wà ń lẹ̀. Òun ni kòkò fún mi lọ́gbé ìtìjọ́ tó máa kọ̀ wá káàkọ̀ máa ṣe kíni. Wọ́n kò tí aláyé ìwé yẹn náà bá ti tó ti lọ tó ti ṣáko lọ tó lọ pé akọ̀mọ̀ àwọn bàbá ìwà ni akọ̀mọ̀ra létí ẹ̀ náà gba gbogbo ìwé àtẹ̀tùtù ìwé fáwọn náà sára tọ́ bọ́wé aṣèkéde náà lè. 40 million. Lọ́nà. The password is set. Àmọ́ ajá pa ní nǹkan tó kù. Ìgbà ló fi wá wọlé. We expect nísìnyí pé ìjọ ọ̀la máa set kí n kọ́ mọ́ wọn bọ́bọ́ ìwà kíkọ́ fún òwe lé ní kí tẹ páàsì lẹ́bàá kára tíkẹ́ẹ̀tì ọjọ́ kejì báyìí. Máa lé. Ó mọ̀ kọ́. Máa lé. Ó sì ẹ̀ka sí next week lọ́dún. Ẹ̀kọ́ nígbà kò sí tó bá ti yẹ egun tí ọmọ kan ti yá ọ̀rẹ́ tèmi nìyẹn. Jọ kókó mi ìdí mi kókó mi bá mi mo gbé nǹkan mi kẹ́sẹ̀ gbé síbẹ̀ yẹn tí mi fojú orí ọmọ mi ó ń dùn mí o. Gbà díẹ̀ lọ nìkan. Orí náà jáàmù wá lọ ṣe tìrìtìrì lórí. Ó pọ̀ lálẹ́ yìí. Ọ̀rẹ́. Mo kàn wò pé ká sáré discuss one or two things. Then, mo mọ̀ tí mo ṣe fẹ́ sọ but for now ṣé o lè gbà mí láyè kí n lò bí few days lọ́dọ̀ ẹ̀. Temmy ti ta lé mi. Bẹ́ẹ̀ni. Temmy ti ta lé mọ́ mi. Temmy ti ta lé mọ́ mi lórí. I don't have a place to put my head. Yeah. How? Mo ṣẹ̀dé láti travelling. Then kí n kàn délé kí n wọlé ló bá ní pẹ́pẹ́pẹ́ sí I don't have right to my own house. Ilé tèmi fowó ara mi kọ́. Ṣé o ṣeré ni? O mú mi ṣeré ni? Mo ò ṣeré náà. Okay. So what steps are you taking so far? Like. Okay, have you called the police? Ṣọ́rọ̀ ọlọ́pàá ló wà nílẹ̀. Mo ò ní document láti prove pé mi mo nílé. Kò sí document. I'm not in possession of anything. Do you know what? Reason tí mo ṣe wá ni pé let me just put my head here for some days kí n lè ronú kí n mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. But for now, I don't think I am in that mood to explain. Like, ó ta lé mi. So I just felt. Ìkọ́ tó ṣẹlẹ̀ ni pé I just want to put here for some time kí n tiẹ̀ fi ṣe kíní. This is a hard one for me. This is a hard one. Ọ̀rẹ́. Ṣé ó wà bí àǹtí ẹ jọ̀ọ́
at least ẹgbọ́n kan tèmi àti ọkọ yín jọ ń sọ. Mo gbé tí mi tí rẹ̀ láti bẹ̀rẹ̀ fún mi pàtó sí ìgbà tó jẹ́ pé ojú yóò ní kúrò lójú kan. Ìkan náà ló wá bẹ̀bẹ̀ lọ́jọ́ sí tó ní kinní kan. Ìkan náà ló ti ta lé mọ́ yín lórí. Ṣé wá tẹ̀ lálùbáríkà rárá. Lórí ọwọ́ lórí ìyàwó rárá ní ayé tí yé ni. Rí lè dúró sí ìbàyè òṣèré mi àti ọkọ mi máa ṣe wà. A ní peace of mind. Ọlọ́run ti bùkún marriage wa. Mi ò lè wá tẹ́kẹ́ ní kankan kó wá fi rubbish sínú marriage mi. So ẹ má ní láti bọ́ síta. Ẹ bọ́ síta. Mo ń sọ èyí máa dìde. Ẹ bọ́ síta. Táyọ̀, ìgbà tó need help ó sọ ìgbà wo ló dé. Táyọ̀. Sórí ni gbogbo yẹn. Ẹgbẹ́ sọ burú tí mú mi ẹ bọ́ síta kẹlẹ wá ìbòmí tẹ máa fi orí pamọ́ sí ẹjọ́ torí Ọlọ́run. Ẹ dídé kẹ wá máa lọ. Ẹ ti ń dóoru mú wa. Kí n máa lọ kí n jáde. Ẹgbẹ́ sọ burú tí mú mi ẹ bọ́ síta kẹlẹ wá ìbòmí tẹ máa fi orí pamọ́ sí ẹjọ́ torí Ọlọ́run. Táyọ̀, èmi mo máa complain tó ti ń ṣiṣẹ́. Táyọ̀. Ìwàlẹ́wà, ìwàlẹ́dẹ́, ìwàlẹ́wà, ìwà. Ọkọ mi, ṣé wọ́n lọ rí báyìí? Ìmàdò ìbáṣe bí ẹlẹ́dẹ̀ àbànújẹ́ tó nínú fùfú bá jọba, ìlú ò ní kú kan ṣoṣo. Ìwà obìnrin sọ̀wànù ó lóun ò ládé orí. Ìwà ló pa alára. Ìwà yìí kan náà òun ló yan ajérù. Ìwà tá à ń sọ̀rọ̀ nípa èyí òun ló lé ọ̀rọ̀ yàn nílùú ìbínú. Méjì báyìí níwà bí ilẹ̀kùn àjíkàn báyìí. Sórí tí ò bá ti ṣí sínú ó di dandan kó ṣí síta. Àwọn àgbà bọ̀ wọ́n ní inú bíbí mi ò fi iṣẹ́ ẹ̀ ní rán. Wọ́n lẹ́dọ̀ fùfù mi ò fọ̀rọ̀ mi lọ ẹ̀. Adẹ́tù abìwà pẹ̀lẹ́ báyìí òun ni mo gbọ́rọ̀ tèmi lé lọ́wọ́. Ṣé wọ́n náà ti rí láti ìgbà tọ́rọ̀ èyí ti bẹ̀rẹ̀ bí ò gbádùn ara mi. Ibà, òtútù, orí fífọ́, kàtà, ikọ́ gbogbo ẹ̀ ló ń bá mi jà lórí ọ̀rọ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni mo wí tó ṣó ti jájú ẹ lójú ń sìn. Màámi, ẹ gbà mí torí ó ti sú mi. Ṣé wá rí mo dàbí lámilámi tí kò délé tí kò dé ọ̀nà. Àṣé lóòótọ́ ni pé ọ̀rọ̀ máa ń jẹ̀bi ìṣe, ìṣe dẹ̀ máa ń jẹ̀bi ọ̀rọ̀. Màámi, ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní pé ilẹ̀kùn ni wà ó máa ń múyàn lọ́wọ́ ni. Ṣé ẹ̀yin ò rí pé ilẹ̀kùn ìwà ti wá mú mi lọ́wọ́ báyìí? Bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ ni ò dẹ̀ dábọ̀rọ̀ yìí, ó ti sú mi, ẹ gbà mí. Ọkọ mi, ẹ̀jẹ̀ máa dá, á kúkú dá. Torí èmi yẹ́ rìn mi ò rí tọmọ lọ́mọ kìíní kó má dà. Kò sí bọ́rọ̀ ọmọ tèmi náà ṣe máa wá dojúrú tí ò ní látúnṣe. Ẹlẹ́dàá mi kàn. Ẹ̀jẹ̀ yẹn máa dá pẹ̀lú ògo Ọlọ́run. Ṣoṣà ń gbúrò ọkọ ẹ̀. Gbúrò ẹ̀kẹ́ ṣe rí tó bá wálé báyìí kò ní bá mi sọ̀rọ̀, kò ní jẹ́ tí mo bá kí kò ní dá mi lóhùn, kò tiẹ̀ kí ń bá mi sọ̀rọ̀ rárá, kò ṣe bí ìgbà tó yẹ pé bóyá mo exist rárá. Ọkọ mi ní sùn ló máa ń ṣe ìyá mi. Ọlọ́run ajẹ́kẹ̀ẹ́ ìṣeré wa. Ọ̀rẹ́ mi. Mọ́mì, wọ́n ní ẹ̀yin Yorùbá náà lẹ bọ̀ ẹni okùn ò kí ń wó ruru káwá ruru. Ṣé wá rí mi ò fẹ́ kó ronú o torí ìrònú púpọ̀ báyìí ó máa ń dàárẹ̀ bọ́kàn ẹ̀yìn. Ṣé wá rí ìṣòro ó dàbí òrùn báyìí
tó ńlá ni látàrí tó tún ńlá ni lẹ́yìn ọrùn bó pẹ́ bóyá òòrùn bọ̀ wá wọ̀ ọ́ ṣé ní gbogbo ìṣòro tó wà lẹ̀ àtò tán wẹ̀yìn ẹ ọlọ́run wà lẹ́yìn ọlọ́run ó máa dá sí gbogbo ẹ̀ báyìí gbogbo ẹ̀ ló máa yanjú pérépéré ṣe tẹ̀rí mọ́mì mo tẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan mo ti fọ̀rọ̀ lẹ́gbàgbé ọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ síta ó ti talé mọ́ lórí ó talé gbogbo àkáǹtì ẹ̀ báyìí gbogbo owó ọkọ̀ ẹ̀ báyìí ó ti gbowó náà kò sí nǹkan kan gbogbo ẹ̀ pátá ló yọ láì tó ṣíṣe bẹ́ẹ̀mi kan ṣe káwọ́ sórí rẹ̀ ó ti talé mọ́ mi lórí ó ti talé mọ́ mi lórí mọ́mì mo ṣẹ̀wá dáhùn pé mo jẹ̀bi ọkọ mi ò bá ẹ rí bẹ́ẹ̀ dẹ̀ ni mi ò bú ẹ kódà mi ò bínú sí ẹ pẹ̀lú ṣùgbọ́n ìbá má jẹ́ ni ìbá àjọlà dákun jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ẹ́ má máa fi búburú sọ ìwà ìkà o inú bí iṣu ó dámọ̀ ebè olóko náà bá bínú ó bá da yẹ̀pẹ̀ bóṣù àwọn méjèèjì lọ́jọ́ jẹ̀bi ìwà aká ọkọ mi má máa fi búburú sọ ìwà ìkà mọ́mí ẹ bá mi gbọ́ ìyàwó mi mo ti fi ìwà títí ẹ mo fi bà ìwà tèmi jẹ́ ẹ dákun ọkọ mi. Ó dà kò sí wàhálà mọ́ ìyàwó ẹ̀ rẹ̀ ó ti di wọ́ọ̀dì sẹ̀sínú á sọ̀ láyọ̀ èyí tó bímọ fún ẹ lọ́hùn náà ọlọ́run á wò ìyá àwọ̀ ọmọ. èmi kọ́ mo lọ́mọ ọlọ́mọ tí wàá gbọ́ ọmọ ẹ. ṣẹ̀ṣẹ̀ rí mọ́mì mo fẹ́ sọ tẹ́lẹ̀ ni Temmy yẹn mi sì mọ̀ pé òun kọ́ ló lọ́mọ yẹn ọmọ burúkú ni Temmy èmi sì mọ̀ pé òun kọ́ ló ní ọmọ mo lè sọ fún wọn tó bá rántí mo sọ fún wọn gbà yẹn wọn gbọ́ wọn ní lọ pẹ́pẹ́ sí òkín jáde nílé àwọn òun rè. ọlọ́run ṣe abádúpẹ́ ẹni tó gbẹ́ kòtò báyìí ìyẹn kọ́ kò gbẹ́jì ẹ̀yin méjèèjì tẹ́ kó sínú kòtò kádúpẹ́pẹ́ yìí náà dá lápá ìwọ rè ìyàwó ẹ̀ rè kí ló tún wá kú ìyàwó. ọlọ́run ṣe ẹkún mi padà dayọ̀ rọ̀ mí padà dẹ̀rí rẹ́rìn ayọ̀ lórí yín. ọlọ́run ṣe